inú ọgbà fásitì Ìlọrin ni Ṣeun dágbére tó fi Dawati ní Kwara. ọmọ ẹni kú sàn ju ọmọ ẹni nù lọ. èyí ni òwe tó ń jáde lẹ́nu mọ̀lẹ́bí géńdékùnrin kan Ṣeun Israel Ìbíwọyè nípínlẹ̀ Kwara báyìí. èyí kò ṣẹ̀yìn bí géńdékùnrin yìí ṣe Dawati lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kẹjọ yìí. lẹ́yìn tó dágbére pé òun lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ òun kan lọ́gbà fásitì Ìlọrin nípínlẹ̀ náà. nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, Sunday Ìbíwọyè tó jẹ́ ẹ̀gbọ́n fún Ṣeun sọ pé láti ìlú Òmù-àrán nípínlẹ̀ Kwara ni àbúrò òun Ṣeun ti wá sí Ìlọrin lọ́jọ́ ajé Monday ọjọ́ 21 oṣù keje tó kọjá. ọ̀dọ̀ òun ló sùn mọ́jú ọjọ́ kejì lágbègbè Olúnládé nílùú Ìlọrin, ṣùgbọ́n lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kẹjọ yìí ó dágbére pé òun fẹ́ lọ rí ọ̀rẹ́ òun kan nínú ọgbà fásitì Ìlọrin tó sì jáde nílé ní nǹkan bíi aago 9 àárọ̀. ó tẹ̀síwájú pé nígbà tó di nǹkan bíi aago 12 ọ̀sán ni òun pè é láti béèrè pé ṣó ti rí ọ̀rẹ́ rẹ̀ tó wá lọ. láti ìgbà náà ni nọ́mbà ìbánisọ̀rọ̀ rẹ̀ kò ti lọ mọ́. gbogbo ìgbìyànjú òun láti mọ ibi tí Ṣeun wà ló já sí pàbó, táwọn sì ti lọ fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì tó wá lọ sínú ọgbà fásitì yìí ni wọ́n ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ lágọ̀ọ́ ọlọ́pàá láti ṣàlàyé ẹnu wọn lórí ohun tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. ẹ̀gbọ́n Ṣeun ní ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ méjèèjì sọ pé láti ọjọ́ ajé Monday ọjọ́ 21 oṣù tó kọjá ni àwọn ti sọ̀rọ̀ gbẹ̀yìn, tó sì fi gbogbo àtẹ̀jíṣẹ́ tí wọ́n tẹ̀ síra wọn lọ́jọ́ ajé lórí WhatsApp hàn àwọn ọlọ́pàá. wọ́n rọ gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara àti Nàìjíríà lápapọ̀ pé níbikíbi tí wọ́n bá ti kẹ́fìn Ṣeun Israel kí wọ́n fi tó ọlọ́pàá tó bá wà lágbègbè wọn létí. gbogbo akitiyan Aláròyé láti bá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara Ọ̀kánsánmí Àjàyí sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó títí tí a fi parí àkójọ ìròyìn yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jẹ́mi Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.